ó ṣe láyé bàbá Suwe lọ most famous birthday fún bàbá Suwe àti artist day celebrations ẹ wá bá wa ṣe o. akíkanjú lọ ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ rẹ̀ ń fọ̀n síbẹ̀ la fi ṣetán báyìí láti ṣàyẹ̀ fún bàbá Suwe lives in death bàbá Suwe lives on most famous birthday and artist day celebrations ó máa wáyé lọ́jọ́ Thursday August 25 ọdún yìí ní Blue Roof LTV8 Agidingbi Ìkẹjà Lagos bẹ̀rẹ̀ láago 9 àárọ̀ dìrọ̀lẹ́ gbèrè aláyélúwà kíbla Fuji Súlẹ̀ Àlàó Màláíkà lélẹ́rẹ́ wa 5,000 naira làǹkárá tá a mú ẹ fẹ́ raṣọ yìí ẹ pé àjàlájà lè ń gò lórí aago 08033130126 campaign governor Isusu 08033482700 ìfankaleluya 08033766552 tàbí sọlá ọmọ bàbá Suwe lórí 08117402763 gbogbo olóríire la pè pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ bàbá Suwe nígbà ayé ẹ̀ bàbá Suwe posthumous birthday ẹ̀ wá kájọ ṣe é a máa retí yín o. a ò fẹ́ kó lọ àbí ń pé ó wá gbàkàrà kó fi jẹ̀kọ àtọmọ wálé. a ò fẹ́ kó lọ. a ò fẹ́ o. Bàbá Suwe lives in death. Bàbá Suwe lives on. Gbogbo ọmọ ẹgbẹ́ Tiata pátápátá. àwọn kọ́mítì ń dúpẹ́ lọ́wọ́ yín. Fún ayẹyẹ ìkẹyìn fún bàbá Suwe. Ọjọ́ péréte ló kù báyìí. A sì nílò ìrànlọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ àti gbogbo ẹ̀yin ènìyàn nípa ríra aṣọ ayẹyẹ yìí àti ànáwọ́sí yín fún àṣeyọrí.